ìwọ Lẹ́gẹ́ o fẹ́ ṣe dọ́ìmá oúnjẹ mi ìwọ olóńgbò ọlọ́run má jẹ́ mi fọlọ́gbò jẹ ó lè ní wọ́n rip me oúnjẹ iṣẹ́ tí mo ti ń ṣe ṣé wàá lọ dọ́ọ̀pù ep ni ṣé wàá lọ dọ́ọ̀pù ep torí Tinubu mo dáwọ́ nítorí Tinubu mo pín ráìsì nítorí Tinubu mo pín dómì mo pín gbogbo ẹ̀ mo fún àwọn èèyàn lówó mo fáwọn èèyàn lóúnjẹ nítorí Tinubu ẹ̀dá ló ní ibú ìwọ Lẹ́gẹ́ Míyàmù wọn náà fẹ́ pé wọn ní ká jọ pín owó mi ni ọ̀n ní àjọ pín owó tá ní ká gbé fún mi ni ẹ má sọ pé kájọ iṣẹ́ kankan owó tá ní ká gbé fún mi ni ọlọ́wọ́n ẹ̀yìn mi ó lè ní bàbá Lẹ́gẹ́ Míyàmù yẹn sọ ní nọ́bà mi lánàá sọ ní nọ́bà mi lè jẹta ó wá ń pè mí ní àárọ̀ àná pé ká connect ọ̀tá mi ni o ẹ má gbowó mi fún Lẹ́gẹ́ o iṣẹ́ tí mo ṣe má gbowó jẹ́ mi fọlọ́gbò jẹ́ o ẹ má gbowó jẹ́ mi fọlọ́gbò jẹ́ o ebi pẹyẹlẹyẹ ṣe ń kọrin o ẹ má gbowó jẹ́ mi fọlọ́gbò jẹ́ o. jẹ́mi tí rí Tinubu wọn ò jẹ́ rí Tinubu nọ́mà kó tó di 2027 mo gbọ́dọ̀ rí Tinubu mo gbọ́dọ̀ gbowó lọ́wọ́ Tinubu o fẹ́ gbowó mi o mo ṣiṣẹ́ o máa gbowó mi they bully me they threaten me they bully me ọlọ́run ló yọ mí orí ló yọ mí Lẹ́gẹ́ Míyàmù mi àti ẹ bá tiẹ̀ lọ máa yọ bátìrì mi lọ Lẹ́gẹ́ o fẹ́ fi mí mówó dá tiẹ̀ mọ mẹ́ran tiẹ̀ láwo ṣèbá rẹ̀ ọmọ Tinubu lẹ́yìn owó tẹ̀ gbà ò tó yín ni òun wá fẹ́ fi mí jẹ́ kí mi gbowó mi fún ara mi let me collect my money wá òun wá yìí ni àwọn èèyàn Tinubu ti ta owó fún mi nígbà tí mo dé látọgbà Daboski èèyàn Tinubu ọ̀hún tẹ $5 million lẹ́ẹ̀mẹ́ta wọ́n ní kí n fi tọ́jú ara mi ń gbé kí n má fa wàhálà mọ̀ gbówó ni kí n máa wá ìyẹn ọ̀dọ́ ìwọ wá sọ pé fẹ́ kọ̀nẹ́ẹ̀tì mi pé kíní kan ẹgbẹ́ mi dáadáa Tinubu ẹgbẹ́ mi pàdé Tinubu o ẹgbẹ́ mi pàdé dá lónìí bú o mo wá Àbújá mo pariwo wọn jẹ́ ẹlẹ́jà lónìí bú ní terms of ifty wọ́n ní 200 ẹlòmíì ti lọ́ọ̀jì ó ti ná 200 million wọn jẹ́ kó ní Tinubu. then àìsè mo na vote for Tinubu kò ṣe pé torí owó ni nítorí pé kí Nàìjíríà lè dáa ni láì make me say mo na vote for Tinubu. Lẹ́gẹ́ Míyàmù iṣẹ́ tí mo ti ń ṣe ẹ má bẹ̀ sínú ẹ o lóòótọ́ ọ̀rẹ́ ọmọ Tinubu lẹ́yìn ọ̀rẹ́ uncle Ṣèyí Tinubu lẹ́yìn ọmọ Tinubu lèmi èmi promote Tinubu why you go call me dey tell me say àwọn kan fẹ́ gbówó lẹ̀ ọ̀ràn yín sí mi kí ló tẹ́lẹ̀ mú mi lọ bá Tinubu gọ́gọ́gọ́gọ́gọ́ these people are bad Tinubu ti bá lọ dáná wọn tọ́ báyìí jẹ́ rí Tinubu another one sí tún jẹ́ rí Tinubu ìwọ Lẹ́gẹ́ Míyàmù wá ń pè mí pé wọ́n rán ẹ sí mi pé ọ̀nà màmá gbówó yẹn lẹ̀ owó kan ní 3 million mo para ó tún wá ní ó yá 10 million mo para mo ní wàásù ní last nọ́mà èmi ò kọ́ pé torí owó ni mo ń promote bàbá Tinubu mo promote Tinubu torí ọkàn mi lọ́tàtọ̀kàn mi ìjọba là búbù bùjẹ́bù dànù ẹni tó bá lówó tó ń fọ́ aráàlú lówó tó ń wá ọ̀nà sí báwọn lówó. If you know how to do business, Tinubu tenor, you go. If you get money to do business, you go there go. Why they be Lẹ́gẹ́ Míyàmù sorry o. Gbọ́nà tiẹ̀ láwo.